Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ wípé ìrínisí náà báyìí òun ni ìsọ lọ́jọ́ bí a bá ṣe rìn náà ni wọ́n ní à ń kó ni òun ló fà á tí arákùnrin kan fi jáde wá. Arákùnrin ọ̀hún náà ni orúkọ rẹ̀ jẹ́ Oore-Ọ̀fẹ́ Williams, ara àwọn tí wọ́n súnmọ́ gbajúgbajà olórin gospel artist tí orúkọ rẹ̀ jẹ́ Tọ́pẹ́ Àlàbí. Òun náà ló jáde tó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ó ní pé láti iye ọdún tí òun àti Tọ́pẹ́ Àlàbí ti jọ wà papọ̀, ó ní ìdí tí wọ́n fi sọ wípé òun nífẹ̀ẹ́ òun, pé òun ṣàrí ìdí òun gangan ni. Ó ní pé ní àìpọ̀lọpọ̀ àwọn àìmọye ọdún sẹ́yìn, ó ní nígbà tí òun bá lọ sí ilé Tọ́pẹ́ Àlàbí, ó ní yóò lọ sínú wardrobe ọkọ rẹ̀, yóò lè bóun kó àwọn aṣọ, bẹ́ẹ̀ ni yóò kó bàtà sí wípé kí òun gbà, pàápàá jùlọ bàtà wípé kí òun máa fi ṣe kíni, kóun tún máa fi ṣe dáadáa nígboro ayé, kóun lè máa rí aṣọ wọ̀. Ó ní wípé òun ò rí gẹ́gẹ́ bí tí ò da, ṣùgbọ́n kí òun tún máa ń dùn nítorí pé tí Tọ́pẹ́ Àlàbí tún jáde lọ tó tún lọ sí orílẹ̀-èdè mìíràn, pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà pé aṣọ àti bàtà ṣáá ló máa ń bó òun ràbọ̀ tí inú òun sì máa ń dùn. Ó wá ní pé ní ọjọ́ kan òun pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí àwọn dìjọ jùmọ̀ kọ́ wọ́n rìn papọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá àbíyè lẹ́dẹ̀. Ó ní nígbà tí àwọn débẹ̀ kí tẹ́sí bàbá ti fojú kàn òun, àbí òun lérè wípé kí ni sáìzì bàtà eléyìí tí òun wọ̀, tó túmọ̀ sí wípé ọjọ́ ìgbọ̀ngàn lòun mọ̀ wípé ó dàbí ẹni wípé bí òun ṣe múra kò dáa tó, àti pé bóyá bàtà tóun wọ̀ pé ó ti dì mọ́là kúrìn àjò ni. Wọ́n ní pé n tó pa òun lẹ́rìn bẹ́ẹ̀ jù ní wípé gbogbo àwọn nǹkan yìí òun lówó àti rà ó, ṣùgbọ́n ó tẹ́ òun lọ́rùn kóun ra aṣọ àti bàtà fún àwọn èèyàn mìíràn tí wọ́n wà láyìíká òun ju kóun fowó ara òun rà á fúnra òun lọ. Ó ní pé ní kété tí òun bá ti béèrè wípé kọ́lọ̀ bàtà sáìzì bàtà wo lòun lò, ó ní ojúgbò òun tì, torí wípé òun ti rí òrì kó dàbí ẹni wípé bóun ṣe múra ò dáa tó. Òun ló fà á tí àwọn ìfìbèrè irú ìbéèrè báyìí. Ó ní pé lójú ẹsẹ̀ ńbẹ̀ náà ni wọ́n ti ní kọ́lọ̀ rẹ̀ kó bàtà míì wá fóun tí wọ́n sọ fóun pé bóyá tóun wọ̀ ò dáa o. Ó ní lẹ́yìn ìgbà yìí lòun ti kọ́gbọ́n tí òun sì máa ń múra dáadáa, tí òun máa ń fi owó ara òun ra àwọn aṣọ fún ara òun tóun náà sì máa ń wọ̀ ọ́. Ní tóun bá lọ sí ọjà lọ́pọ̀lọpọ̀ gbà gan pé bàtà àti aṣọ gangan náà lòun máa ń sábà fi owó òun rà ju. Ó ní níjọ́ kan tóun wá dé ilé Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bí òun ṣe máa ń lọ, pé ní kété tó ti fojú kọ òun látọ̀ọ́kọ́ báyìí, òun ló ti ń ṣe túálè fóun tó sì ń pariwo bàbá rere bàbá kẹ̀, tó túmọ̀ sí wípé bí òun ṣe múra yìí ó dáa, ó ta sánsán, òun dùn ún rí. Òun náà lè sọ pé ṣe mọ̀ wípé Tọ́pẹ́ Àlàbí gbogbo ìgbà ló fún máa ń múra dáadáa tó sì máa ń ta sánsán tó máa ń dùn ún rí. Ó ní àtìgbà yìí lòun ti kẹ́kọ̀ọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kò ní sọ fún ọ wípé n tó ṣe ò dá, ṣùgbọ́n wọ́n mọ̀ gbìyànjú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láti lè máa fi pe àkíyèsí ẹ̀ sí pé nǹkan tó ń ṣe ò bójúmu ni. Wọ́n ní pé ìdí rèé tóun fi wá ṣe àrídájú àti gbàgbàgbà yóò fi yí òun wípé àwọn aṣọ àti bàtà tí wọ́n máa ń kó fóun yìí wọ́n ń fi ọpọlọ máa pa òwe àti àròkọ wípé bóun ṣe ń múra kò dáa tó, òun ló ṣe jẹ́ kó máa fún òun ní aṣọ. Ilé ìlú wa fi ń dúpẹ́ lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí wípé inú òun dùn torí wípé ó gbóhùn já gbangba, ó sì jẹ́ kóun kúrò ní ìran alákìísà. Bẹ́ẹ̀ ni àwọn kan fi ọ̀rọ̀ wọn lé orí comment section níbi tí wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà pé àwọn èèyàn tí wọ́n máa ń fúnyàn ní nǹkan ìyà ọ̀nà méjì ló máa ń pín sí o. Ìsáídà kan rí wípé tí wọ́n bá fún ẹ ní nǹkan yóò máa lò dáadáa, àfi kan rí wípé tí o ní kò bójúmu tó ni wọ́n máa ń fúnyàn ní nǹkan. Ó ní wípé eléyìí ló fi jẹ́ kí àwọn èèyàn máa kíyèsára wípé kí a máa rìn ṣán, kí a sì máa jáde tán, kí a máa dùn rí, ká máa dùn wò, ẹ̀sìn ká máa wọ bí àkísà bí jẹgbẹjẹgbọ́ kiri káàkiri àdúgbò. Ẹlẹ́nà ní kásáré mo wá fún yín bí arákùnrin ọ̀hún ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí wípé òun náà ló gbóhùn jẹgbẹgbẹ ló jẹ́ kóun bẹ̀rẹ̀ sí ní múra gẹ́gẹ́ bí ẹni yìí àti ẹni ẹ̀yẹ láwùjọ, tí ó sì ti fi ń rí àpọ́nlé àti iyì gbà lọ́wọ́ àwọn ènìyàn. Ó náà lànà ká mú wá sétí gbọ́ yín, tá bá tún rí nǹkan míì gbọ́ á máa mú wá fún yín o. Ẹ ṣeun.